Mo kí onílé, mo kí àlejò, mo kí ọba, mo kí ìjòyè, mo kí gbogbo àwọn ọmọ ọ̀dá ayé nílé lóko lájò lẹ́yìn odi o. Olódùmarè ọba òkè kò ní jẹ́ kárí ń gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá fi ìlẹ̀kẹ̀ lọ sídìí ẹlòmíì. Ọ̀rọ̀ mi dá lórí ọ̀rọ̀ kan tí mo gbọ́ lórí Facebook tí àwọn ènìyàn sọ wípé ẹ lọ gẹ́tì voters card tẹ́ bá sì máa dìbò rèé ẹ make sure wípé ẹ dìbò fún ọmọ yín o nítorí pé ọmọ ẹni kò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ẹ jọ̀wọ́ ìbéèrè kékeré ni mo fẹ́ bi gbogbo àwọn tí wọ́n pariwo pé ṣọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ó dá lórí ìgbà tí COVID-19 kọ́kọ́ dé tí gbogbo àwọn ènìyàn wa tí wọ́n ń sunkún ebi tí wọ́n ń sunkún ebi tó jẹ́ wípé àwọn baálé ilé lórí Facebook gbogbo wọn ń tọwọ́ bọ inú abọ́ gàrí tí wọ́n ń pariwo ebi ń pa wá o. Gbogbo ráìsì èyí tí àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ tí wọ́n fún wa àwọn Europeans dẹ̀ ni wá gbọ́ wípé wọ́n ní wọ́n kó wá wọ́n ní kó fún gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n fi ṣe ìgbà tí wọ́n ń ṣe lockdown kí wọ́n fi jẹun nínú ilé. Eléyìí tó wọlé sí Lagos State bàbá Tinubu gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ ní kódà wọn ò fún àwọn ènìyàn wa ní ráìsì ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pín oúnjẹ gan lẹ́yìn ìgbà tí COVID-19 ti pé ọdún kan wọ́n bẹ̀rẹ̀ sí ní pín ẹ̀wà oníkòkòrò. Ṣé bàbá Tinubu ò mọ̀ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì kí wọ́n tó gbé ẹsẹ̀ lé oúnjẹ àwọn ọmọ káàárọ̀ òjíire tí ebi fi ń pa àwọn bàbá wa àwọn ìyá wa àwọn sísá wa nígbà ayé COVID-19? Ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, nígbà tí gbogbo ọjà ń jóná tí ọjà pọ́gbọ̀n gbogbo ọjà àwọn Ìbàdàn ọjà ń jóná tí àwọn Fúlàní tí wọ́n wá látòdìdí nọ́ọ̀sì tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sun gbogbo àwọn ènìyàn ní Ìbàdàn tí ọjà jóná tí kò sí nǹkan kan. Àmọ́ nígbà tí ọjà àwọn Haúsá Fúlàní jóná bàbá Tinubu gbéra èyí tó yẹ kí wọ́n fi lọ kọ̀ǹsólù àwọn tí ọjà wọn jóná ní ìdí ilẹ̀ káàárọ̀ òjíire yẹn tó jẹ́ ọmọ ẹni. Bàbá Tinubu ò máa fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹni wọ́n lọ fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì wọ́n lọ sílẹ̀ Haúsá wọ́n lọ kí àwọn tí ọjà wọn jóná wọ́n sì gbé 50 million fún wọn pẹ̀lú àwa ò sì rí nǹkan kan jẹ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, nígbà tí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tí a wá ń pariwo ebi bàbá Tinubu ò mọ̀ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kí wọ́n tó gbé kọ̀ǹténà ráìsì 3 èyí tó yẹ kí wọ́n pín fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire kí wọ́n tó gbé lọ sí ilẹ̀ Haúsá tí wọ́n lọ kó fún àwọn Haúsá ń bẹ̀ tí ebi sì ń pa àwọn ará ìlú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin, nígbà tí wọ́n ń ṣe EndSARS tí wọ́n bẹ̀rẹ̀ sí táwọn Haúsá àbí àwọn tí wọ́n pera wọn ní àwọn adarí ìlú tí wọ́n control àwọn sójà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa ọmọ wa bí ẹdìyẹ bí chicken. Bàbá Tinubu ò máa jáde wọn máa rí nǹkan kan sọ wọn mọ̀ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Àmọ́ nígbà tí tírẹ́ẹ̀nì tó lásídẹ́ǹtì ní ọ̀nà ilẹ̀ Haúsá ní Kánò tó tún bọ́ sí ọjọ́ ìbí bàbá Tinubu nítorí àwọn Haúsá Fúlàní tó ń kú sínú tírẹ́ẹ̀nì àtàwọn èèyàn wọn kọ̀ọ̀kan wọn ṣe ọjọ́ ìbí wọ́n sì jáde wọ́n sì wá dẹ́kun wọ́n kọ̀ǹsólù gbogbo àwọn tí wọ́n kú ní ìgbà náà. Ó yẹ ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi ná ọmọ ẹni wo wá ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì nígbà tí bàbá Tinubu fúnra rẹ̀ gan ti ń fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tí wọ́n dẹ̀ fi ọmọ wọn tí wọ́n fi sílẹ̀. Ẹ jọ̀ọ́ 2023 election tó ń bọ̀ yìí kí ni bàbá Tinubu gangan kí ló lè dọ́ka sí ní Èkó wípé àwọn ṣe kí wọ́n fi tó fẹ́ fi campaign wípé èmi o mo fẹ́ di president o ìdí tí mo fẹ́ fi di president rèé o àwọn iṣẹ́ tí mo ti ṣe sílẹ̀ rèé o gbogbo àwọn nǹkan tó ń lọ létòlétò rèé o kódà àwọn NURTW tá a bá bẹ̀rẹ̀ sí ní ka òkú tó ti sùn nínú NURTW kò kí ń ṣe òkú kékeré tí wọ́n máa ń para wọn nítorí ọ̀rọ̀ ipò àti nítorí ọ̀rọ̀ owó. Bàbá Tinubu ò rí kankan ṣe sí. Ẹ jọ̀ọ́ ẹ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọlà ẹni tí Olódùmarè ọba òkè tí ò bá kọ adé mọ́ kò ní dé. Olódùmarè ọba òkè kẹ̀dẹ̀rẹ́ òun ló ní ọlá òun ló ní ipò òun ló ní gbogbo nǹkan mèremère. Ẹ má gbàgbé wípé
adániwáyé ọba má gbàgbé ọba adẹ́dà ṣẹ̀dá kò kí ń jókòó sídìí àbòsí o. ẹ̀yin ọmọ káàárọ̀ ojíire, shine your eye, ẹ lajú yín dáadáa. ẹ má jẹ́ kí wọ́n fi scope kí wọ́n tún fi sáìn yín sí another 100 years amalgamation, torí pé ìrìn tẹ́ ń rìn yìí, ìrìn election tẹ́ ń rìn yìí, mo fi Olódùmarè búra, mo fi oòrùn tí mò ń wò lókè yìí mo fi búra, oko ìparun ni. àti wípé kò wá ní sí nǹkan tí wọ́n ń pè ní election. èmi Adéjọkẹ́ Queen Sheba ni mo sọ. ó dìgbà kan ná. nítorí wípé ká má bàa fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, nítorí pé àwọn ọmọ wa ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ká má bàa fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, òun la ṣe ń pariwo fún yín wípé ilé ti tó lọ, ẹ jẹ́ ká máa lọ lé èyí tá a ṣe nínú oko ẹrú, ó ti tó gẹ́ẹ́.